mo dúpẹ́ gidigidi fún ìpè tẹ́ pè mí wá láti báyìí ṣe ètò pàtàkì yìí. Gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀, àṣà ìbílẹ̀ àti èdè àbínibí ló ṣe pàtàkì púpọ̀. Ó jẹ́ ìpìlẹ̀ ẹ̀kọ́ fáwọn ọmọdé. Ọmọ tó bá kọ́ ọgbọ́n, tó bá mọ ìmọ̀ lọ́wọ́, tó bá gba ìmọ̀ lọ́wọ́ àwọn àgbàlagbà, àwọn baba ńlá, àwọn aláṣekù, ẹni náà la lè pè ní ọmọlúwàbí. Ju bẹ́ẹ̀ yẹn lọ, a sì rò pé ẹ wo ayọ̀, ìdùnnú àti ìgbádùn tó wà nínú ìwé Yorùbá, èdè Yorùbá, ewì Yorùbá, eré orí ìtàgé Yorùbá, gbogbo ẹ̀ ó kún fún ìmọ̀ àti ọ̀rá tí n bá ti túmọ̀ yẹn sí èdè Gẹ̀ẹ́sì, ọ̀rá. Ṣùgbọ́n o, mi ò fẹ́ san pound 5. Tí mo fẹ́ fàyọ ńbẹ̀ ni pé ẹni tó bá kọ́ èdè Yorùbá, kì í ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn rò pé Gẹ̀ẹ́sì, èdè Gẹ̀ẹ́sì nìkan ló wúlò nílẹ̀ yìí, pé pàápàá jùlọ àwọn tí wọ́n ti débi tipẹ́, tí wọ́n ti gbin tọ́rọ́ sílẹ̀ yìí, wọ́n lè rò pé Yorùbá kankan wúlò fáwọn ọmọ láti máa tẹ̀síwájú, Gẹ̀ẹ́sì ló wúlò fún wọn. Ẹlòmíà máa kìlọ̀ fáwọn ọmọ bẹ́ẹ̀, mi ò fẹ́ gbọ́ Yorùbá o, àfi Gẹ̀ẹ́sì. Ṣùgbọ́n wọ́n ṣìnà pátápátá. Torí kí ni àwọn tí wọ́n ṣe ìwádìí lórí education pound 5, wọ́n ti fi hàn wá pé ẹni tó bá gbọ́ èdè méjì, tó bá ti mọ̀ nípa àkójọpọ̀ àṣà ìbílẹ̀ méjì, ló ti ní nǹkan tó double, tó di ìlọ́po méjì nǹkan tí àwọn tí wọ́n gbọ́ èdè kan ṣoṣo lọ ní. Sọ̀rọ̀ mi ti yé yín. Kì í ṣe pé wọ́n ń bára wọn jà, kì í ṣe pé èdè kan ló ń díwọ́, ló ń dí èkejì lọ́wọ́ rárá o. Wọ́n máa jọ ń rìn pọ̀, àti Yorùbá àti èdè Gẹ̀ẹ́sì, wọ́n ń ranra wọn lọ́wọ́. Nítorí náà ńkọ́, ẹ jẹ́ kí ọmọ yín kọ́ Yorùbá. Gbogbo ètò tí mo rí lónìí, ó jọ mi lójú, ó sì dùn mọ́ mi. Àwọn ọmọ kéékèèké, ó sì pọ̀. Níbo lẹ ti rí àwọn ọmọ wọ̀nyí? Wọ́n pọ̀ gan-an. Wọ́n ti ń múra láti kọ́ Yorùbá. Ó dùn mọ́ mi, ó sì yẹ bẹ́ẹ̀. Mo kàn sára fún yín. Mo ní ẹ ṣeun o, àdúpẹ́ o. Iwájú àti iwájú ni ọ̀pá ibi tí ó máa rí sí o. Àdúpẹ́.